lọ́rùn Yorùbá ẹ jẹ́ ká ronú wò ká ló fẹ́ kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. níparí oore tọ́lọ̀ ń ṣe fún wa ẹ̀jẹ̀ á mánéjì ẹ̀ kí ìran Yorùbá ọ̀kan ní orí Ọlọ́run fúnra Yorùbá ní Tinubu ìran Haúsá mọ̀ ní pé rájárájá àwọn tí ra dìbò lókì lérò ọ̀gá gbogbo olóṣèlú gbogbo gómìnà ẹgbẹ́ yòókù ló ti kó ẹgbẹ́ tiẹ̀ tán kò sì tún dúró ìran Yorùbá ní ọ̀pọ̀ jáde wọ́n ṣe ẹ̀lọ́kọ́lẹ̀ ẹ̀wà ní ní parí nǹkan ẹyọ kan tí ń jà ní àwọn lọ́balọ́ba arú náà ní ìta ìsìláàmù nílẹ̀ Yorùbá o nǹkan ẹyọ kan náà ní àwọn ọba kan ní ẹ̀sọ́ra wọn di wòlíì ọ̀sán kan ẹnu ọba tí àwọn ọba tí ń bára wọn jà nílẹ̀ Yorùbá ẹ̀rí bá àwọn yẹn lẹ́bàá lábẹ́ kò sẹ́ni méjì àwọn náà mo gbọ́ kan tí wọ́n tún sọ́ọ̀sì tí wọ́n ní ẹni ọba mú ọjọ́ àwẹ̀ sílẹ̀ wọ́n ní wọ́n pa wọ́n ti sọ Islam lórúkọ tẹ́lẹ̀ pẹ̀lú wájà gidigidi kan èyí tó wáyé ẹni wọ́n máa pa ẹni tó bá mọ́jú àwẹ̀ sílẹ̀ àti ìtànẹ́bì ní nánú mọ́tún umiyya àwọn àtàjẹ́ ìran Lárúbáwá láti ìpìlẹ̀ wá we are unlettered àkàwé Ànábì ní a lè ṣe ìsáàwò oṣù a lè kọ̀mpútì a lè kàkúlẹ̀tì ẹ̀ àṣàwò ìdáná kádà wà kádà lọ́dọ̀ wa tá a bá fẹ́ mú oṣù àkàkà yóò pé 29 àkàkà yóò pé 30 Ànábì ti sọ òdodo wípé àwọn ìran Lárúbáwá ò lè kọ̀mpútì ọ̀làjú ayé wá dé àwọn tí wọ́n wá ní ẹni tó bá mú ọjọ́ àwẹ̀ sílẹ̀ ẹ̀pà Saudi Arabia mú ọjọ́ àwẹ̀ sílẹ̀ wọn ní ànánsì àyàfijọ́ tí wọ́n bá fẹ́ sàkóso torí politics ń bẹ lórí tọ̀dọ̀ tí wọ́n náà tí mi ní láìka ti sọ jáde ìjọ tó bá yẹ kí o fò pé tí o pé politics àwọn ọba náà èpè lọ́dọ̀ tí wọ́n náà tẹ̀gbájúwájú haram ní Mẹ́kà aago ńlá tó tóbi aago yẹn ó di the first holy building aago yẹn wọ́n fi dírẹ́sì bẹ̀ lásán ni wọ́n fi study movement oṣù tóṣù bá máa lé tó bá ti di ó kọ̀ọ̀lá tóṣù ó lé ẹni tó bá wà ní Saudi Arabia yóò rí iná yẹn tí ó ń tanná lọ sínú sánmà ibi táwọn náà yẹn bá pọ̀ǹtì sí ibẹ̀ lóṣù tí máa lé àmọ́ Saudi ò ní wí tàbí wọ́n á dúró lórí ìsúnmọ́ ìdàrú yàtì fáfíìtì wọn bí àwọn yàtì ẹgbà wẹjọ ẹ bá lóṣù ẹsìn lójọ ẹ bá lóṣù àwọn náà lò àwọn tí wọ́n ń gbọ́jọ́ kalẹ̀ nǹkan ẹyọ kan tí ò sí bẹ́ẹ̀ nìkan sọ wípé ó ṣeé ṣe ká gbàwẹ̀ níjọba inshallah tọba wọ Ọlọ́run torí wà máa ń tẹ ṣàrùn náà yìí láyé ṣàṣàrùn wà pẹ̀lú àlẹ́ mi oṣù Ọlọ́run kọ̀mpútì ẹ̀ litalamu adada sinina wal hisab oṣù tí ń lé oṣù pálákejúwe ẹ má bínú bàbá bá sọ nítorí pé lóṣù pa olùrògbò tó bí bọ́ọ̀lù ó ní ojú méjì ojú kan péré lóṣù pa kọ sí wájú ayé ti bẹ̀rẹ̀ a lè rí ojú kejì ẹ̀ta yóò fi parẹ́ ibi ayé wà ní oṣù pa ibi báyìí ló kọ sí òṣùpá ò ní ìmọ́lẹ̀ oòrùn ní tàmọ́lẹ̀ sínú òṣùpá bó ti wá kọ ojú kan yẹn wà yípo ojú kan yẹn náà tó wá lójú méjì ìdajì rẹ̀ dúdú ìdajì rẹ̀ bright yóò tó bá ti wá yí dúdú ọmọ wọlé díẹ̀díẹ̀ pupa ọmọ jáde bọ̀ nígbà tó bá yá dúdú ọgbà gbogbo ojú sánmà fún ọjọ́ kan àbíjọ́ méjì nígbà tó bá ti gba ojú sánmà yẹn ìyẹn lọ́jọ́ tá à ń retí pé bóyá oṣù ó lè lọ́la àbọ̀tọ́la ó ń retí kíkíní mo tó torí kò dúró eré burúkú lóṣù pàṣà yóò tún wá yí pupa yẹn ata alaka lórí jù ní ẹ̀kọ́tì yìí tí ó fi wá kábí àkókò dàbí nù yóò kàn pé wá lábàá máa gbé oṣù tilé o wọ́n ti rí ní Saudi o wọ́n rí ní kíní kan o
lábẹ́ omi o wọ́n rí lórí àpáta. níjọ́ wọ́n ti rí oṣù nínú kànga nílẹ̀ Haúsá sẹ́ẹ̀dì kápálá wọn ni. abẹ́ ti kàgbé iye ìgbà tí wọ́n máa lọ sùn nù kànga ni. wọ́n máa rí ṣé wọ́n para wọn kí ni tiwa ti jẹ́. lábẹ́ àpáta wọ́n máa rí. tọ́sùbà ti wá lé níta nàbì fi sọ pé aṣáájú ìdáná kádà wà kádà òṣùpá ti ń sáré ní sánmà kótó di pé yóò gbé rẹ́ẹ̀dì kékeré jáde tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ bọ́fẹ́ máa gbé lemon side yẹn wá ìbẹ̀rẹ̀ lemon side yẹn ló sùn nílé yíyí tí ń yí ipò yẹn kò pé 30 days oṣù ń yí ipò ní 29 days 12 hours 44 minutes tó bá ti di ọdún kẹ̀lẹ́kẹ̀lẹ́ tá a bá ka 29 yóò lọ jẹ́ oṣù 30 11 hours 16 minutes tó kù yẹn yóò sarajọ yóò pè òdìdí ọjọ́ kan láàfin máa ní àwẹ̀ 30. wọ́n lọ́nà bí òní àti kọ̀mpútà kò ní ká fi máa wò àwọn tẹ́ ń bẹ l'Amẹ́ríkà nísìn láti bí oṣù kan ní a ti sọ fún wọn wípé wẹ́dà àwọn burúkú já láwọn ìlú bá àti ìlú bá àti ìlú báyìí àwọn kan ò lè jáde mọ́ ìjọba Amẹ́ríkà ti declare state of emergency ní 20 states nígbà tí yìnyín àti atẹ́kọ̀ọ́ burúkú ìjẹ́ bóò ní a sì mọ̀ pé yóò ṣẹlẹ̀ lókùsù kan ẹ sì gbà wọ́n gbọ́ tí wọ́n bá sọ fún wa yìí pé kùsùfù sams ọ̀sán ó dòwú níjọba yìí o ìlú báyìí ló ti máa ṣẹlẹ̀ kì í yẹ ebi ti lọ kọ́ńtì mẹ́ta lọ wo ọ̀sán tó dòwú yìí mo lọ Amẹ́ríkà ní last year ọ̀sán tó dòwú náà mo lọ wò ó ti ṣẹlẹ̀ bámi ní Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ rẹ̀ kò ní dé ìṣẹ́jú kan ìgbà tí ẹni yọ bẹ̀rẹ̀ dúdú náà ni ó bẹ̀rẹ̀ kí ló fà àwọn tí jáde kò nu ayé wọ́n ń sọ́ọ̀tì ayé wọn kò bí ṣe ń lọ wọ́n ti rí pé ìtọ́nà sọ pé òun calculate gbogbo ẹ̀ kò change. tẹ́ ẹ bá wọ bàálù láti Èkó aeroplane yọ sọ fún yín pé we are going to Johannesburg airport. The journey is going to take us 6 hours and minutes. It has going to be a minor turbulence on the way, but we are on top of the situation. Ó yẹ kó sọ fún pé sọ́nà ní ọ ní ó sì di wákàtí mẹ́fà láàbò ní South Africa sọ́nà ní ọ ní sọ́nà ní ọ ní ó gbà pọ́pẹ́ nítorí yẹn bó ṣe rí ni ó yóò dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kírun fóònù yín lẹ̀ ń lò láti mọ ibi kíbla wà ẹ̀ sì ń tẹ̀lé. Tọ́ba dé àsìkò òun fóònù yín ní sọ fún yín pé àsìkò òun ti tó ẹ̀ sì ń tẹ̀lé. Àmọ́ tọ́ba ti dà àsìkò oṣù Ramadan á ta wàhálà rẹ̀ ìjọba látó fẹ́ yájú látó fẹ́ lajú. Mọ̀lẹ́ àbákọ́ tó ń file ìsìlámì báyìí náà kún un. Wà á tún ya ìbá dàgbà ìwà. Wà á tún ya ìbá dàgbà ìwà. Nítorí náà ní parí ẹ máa kíni kan dájú gbogbo balẹ̀ Yorùbá ẹ sọ fún wọn kán rẹ̀ ra wọn lẹ̀ ìgbéraga ò gbẹ̀yàn débi kan. èèyàn sùn èèyàn forí balẹ̀ fọlọ́ ni Ànábì Sulaiman alayhi salam ìpariwo sínú òun lọ́lọ́run fún lágbára kọ́ mọ́ gbóhùn ẹyẹ gbóhùn ẹranko ó wá dijọ́ kan irun ẹ̀kan péré lòun sì máa ń kí irun àyílà apá kan nínú àlásà yìí ọwọ́ ni wọ́n kó gbogbo ẹ̀sìn tó fún gbogbo ẹ̀yin fẹ́